Ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, welcome back. Sometimes ago, mo ṣe program kan. Lórí program yẹn, àwọn èèyàn míì wọ́n bú mi o, wọ́n sọ̀rọ̀ sí mi o, but èmi mo ti teach, àti jẹ́ kí àti create awareness. So yé yín, mo ti free spirit mi. Like seriously, tí mo bá èmi ò tẹ̀ kí n láti travel náà. So any short distance tí mo bá ń lọ gan, mo ti free, mi kì í bẹ̀rù mọ́ tí mo wá ṣe báyìí, mo máa ń feel relax. Láti ìgbà yẹn tí mo ti ṣe program yẹn, that was just the intention yẹn náà nìyẹn. Mo fi set ara mi free. Ìdí tí àwọn obìnrin fi máa ń wà vulnerable nínú mọ́tò most of the time is that ọ̀pọ̀lọpọ̀ obìnrin lack ìbálòpọ̀ nílé. Yes, ẹni sùn rẹ̀ gbọ́ fídíò yìí o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin lack ìbálòpọ̀ nílé. Ọ̀pọ̀lọpọ̀ ìyálé ilé wọn ò rí ìbá sùn. Ara wọn sì ó sì ní blood. Ara wọn ní blood flow. Libido yìí lágbára. Libido àwọn ẹlòmíì nínú wọn ó le ju tàn punch lọ. Yes. So bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe travel. Wọ́n wàá jókòó ti ọkùnrin. Wọ́n jókòó ti ọkùnrin báyìí. Ẹ̀yin ò mọ̀ pé movement mọ́tò directly or indirectly ó ń massage obìnrin. Directly or indirectly movement mọ́tò yẹn ó ń massage. Ó ń stimulate. Ó ń gather ẹ̀jẹ̀ síbẹ̀ yẹn ní movement mọ́tò. Ẹ jábọ́ sínú mọ́tò, ẹ jábọ́ nínú gbogbo ọ̀nà Nàìjíríà tí ó jẹ́ pé gallop ni. Ìdí ẹ̀ nìyẹn. So ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n wà intense, ẹ̀jẹ̀ wọn ti float. So yẹn wọ́n ti wá jókòó tọkùnrin, ọkọ ò ní. So ẹni ọwọ́ báyìí, ẹni ọwọ́ ọkùnrin báyìí, eléyìí ṣe pé nítorí ìṣekúṣe kan. On point, èmi láyé mi. Ọlọ́run ní jàre sùn. So ibẹ̀ yẹn ti already jí kalẹ̀ lẹ̀. Ó wá Johnny wá mú wọnú déré. Àwọn mi expect tèmi gan tí mo share níjọ́ wò kìí ṣe déré. Daytime. Bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé yes, ọkàn mi, I'm always at alert. Mi ò fẹ́ nonsense, mi ò fẹ́ shit. Níbo láti bo síbo ìwọ àti tani. So ìdí ẹ̀ nìyẹn. Kìí ṣe pé fídíò yẹn ẹ rí bí mo ṣe kọ́kọ́ analyze ẹ̀. Èmi gan feel ẹ̀ mo shocking. Ìdí ẹ̀ nìyẹn because mọ́tò yẹn ti ginger gbogbo ara jìgìjìgìjì, ó ti ginger gbogbo ara. That is why. 2 reasons nìyẹn. Àwọn obìnrin míì wọ́n ti fi wọ́n kalẹ̀ pẹ́. Then 2, directly or indirectly, mọ́tò stimulate ara. Ó ti stimulate ara, ó ti kó gbogbo blood flow yẹn sójú kan. Ó ti stimulate ojú òbò. Yes, ẹni tèmi kan sọ fún mi. Ó ní ọ̀rẹ́ àwọn kan, àbí ó ní àwọn wọnú program kan ni wọ́n sọ. Wọ́n ní àwọn wọnú program kan. Bí arákùnrin yẹn tó bá ti fẹ́ ṣe show pẹ̀lú obìnrin, a kọ́ bú wọn lórí machine, lórí washing machine. A wá tan washing machine yẹn kalẹ̀. A lọ fi style lọ tan washing machine. A wá mú obìnrin yẹn, a wá gbé lórí. Like ó wá papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ mọ́tò tí mo sọ yìí. Àbí kò papọ̀ ni? Think about it. So engine yẹn á ti stimulate wọn dáadáa, á ti gather blood flow yẹn sí ojú pọ̀npọ̀n wọn yẹn. You understand? Ó máa wọlé easily. Kíní yẹn dẹ̀ máa dùn mọ́bìnrin yẹn. Nírú system tó ń gbóbi lórí washing machine. Bẹ́ẹ̀ léyìí tí mò ń sọ, ẹ̀yin ti tèmi. Think about it now. Èmi ò sọ pé àwọn obìnrin tó jẹ́ pé rigid ni wọ́n o. Èmi sọ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n normal, tó jẹ́ pé wọ́n ti fi wọ́n kalẹ̀ fúngbà díẹ̀. Kíní movement of that motor ó máa stimulate ojú òbò. Ó máa ń gather blood flow. Yes. Ìdí ẹ̀ nìyẹn tí wọ́n máa easily fi rí àwọn obìnrin míì mú nínú mọ́tò, especially ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀. Lórí program yẹn, àwọn tó pè mí wọ́n lé ní 50 pé Ajia ó ti ṣẹlẹ̀ sí wọn rí. Àwọn tó pè mí, ìkan bẹ o, ìkan ṣẹlẹ̀. So ìwọ ọkọ, ìyàwó rẹ fẹ́ travel, it is either kó tẹ̀lé àbí kó ṣe kíni, kó ti fún ní ìbásùn dáadáa, kó ti tẹ́ lọ́rùn kó tó travel. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ lórí yẹn. So yẹn it's happening, and sometimes ẹ mọ̀ pé níjọ́ yẹn tí mo ṣe fídíò yẹn mo sọ nípa spiritual. Sometimes it may not be like spiritual. It's like ara ti sílẹ̀ fún ìbálòpọ̀ kò dẹ̀ sí. Aláàjì ò wojú ìyálé mọ́, ojú ìyàwó nìkan ló ń wò. Ìyàwó ó ti dìyálé ilé, kò nídìí mọ́. Imagine kí ọkọ máa sọ fún ìyàwó ẹ̀ pé ṣé kò ti yẹ kó sú ẹni? Ṣé kò ti yẹ kó sú ẹni láti ọjọ́ yìí? Àsìkò tá a wà yìí, àsìkò ìyàwó rẹ ni. Irú àwọn obìnrin yẹn ni wọ́n máa ń wà vulnerable ní mọ́tò.
irú àwọn obìnrin yẹn ni mọ́tò move díẹ̀ ara wọn ti dìde. Irú àwọn obìnrin yẹn ni ẹ tọ́jú nǹkan tọ́lọ́run fún yín. Ọlọ́run ò bá yín sọ pé èèyàn kan ìyálé ni èèyàn kan ìyàwó ni kẹ́ mọ́ fọwọ́ kan ìyàwó. Ẹ̀ṣẹ̀ lẹ́ ń gbà. Ẹ̀ṣẹ̀ lẹ́ ń gbà. Ẹ tọ́jú ilé. Ẹ tọ́jú àwọn obìnrin tẹ́ ẹ ní sọ́wọ́. Ẹ̀yin obìnrin náà ẹ mọ́ fi ọkọ yín kalẹ̀ lẹ̀. Tó jẹ́ pé tó bá wà nínú mọ́tò nígbà tí mọ́tò bá ń ṣe kíni rẹ̀ báyìí tó ń ṣe kíni rẹ̀ báyìí yes kì í ṣe obìnrin nìkan àtọkùnrin náà ló mọ́ stimulate because títí wọn náà dẹnu kọlẹ̀ ni wọ́n máa fi kíní yẹn ó máa gbá orí ó máa ṣe movement lórí seat. Tọkùnrin bá fẹ́ travel ẹ tẹ́ lọ́rùn kó tó travel ẹ tẹ́ ní ọrùn. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ mo sọ pé màá fún yín remedy malaria you can do it yourself. Ẹ̀yin obìnrin before kẹ́ tó wá lọ mọ wé ìṣòwò lọ hospital gangan because ìgbà míì mo sọ experience mi lórí BP ṣó yẹ yín mo sọ experience mi lọ wò nǹkan kò ṣe wá lọ ṣe kan mi lọ hospital ni ta ní ká check BP ká check blood ká check BP pẹ̀lú engine wọn bá ní kinní kan yẹn BP oògùn tí wọ́n fún wa at the end of the day kò fẹ́ jẹ́ kí n rìn mọ́ ó ti ṣe díẹ̀ o but the experience is still in my brain so before ó tó di pé wọ́n wà tó invest in more problem ìgbà míì gan oògùn yẹn tí wọ́n fún wọn lọ hospital yẹn gan ọ̀rọ̀ oògùn BP àwọn gan ò sure tẹ́ bá ti lọ complain wọ́n ní try this one again try this one try this one àbí mo parọ́ wọ́n mọ̀ fi ń ṣe experiment. Okay fún severe malaria ẹ wá ewé tea 1 ẹ wá àwọ̀pa ó di 2 ẹ wá lime ọsàn wẹ́wẹ́ ó di 3 ẹ wá pineapple ó di 4 ẹ wá grape ó di 5 ẹ wá pawpaw leaf ó di 6 ẹ wá omi 4 litre ẹ wá ewé tea níwọ̀nba ẹ wá lime bíi 8 or 10 or 12 ẹ gé sí méjì ẹ ṣá sí wẹ́wẹ́ ẹ wá pineapple 2 slice ẹ wá grape bíi 2 slice ẹ wá pawpaw leaf handful bíi méjì àti àwọ̀pa ẹ mọ́ gbàgbé kẹ́ wá sè é ẹ jẹ́ kó ní enough water kẹ́ ẹ sè é tẹ́ bá sè é bíi pé rọ̀lẹ́ ẹ fi kalẹ̀ sínú ẹ̀ kẹ́ wá gbé kaná jọ́ kejì again kẹ́ wá sè é tó bá ti wá tutù kẹ́ wá wà kúrò sóyè yín kẹ́ wà àwọn tinú ẹ̀ yẹn kúrò sorry for that noise oníkálukú ṣe business tiẹ̀ kẹ́ wá wà kúrò àgbàlagbà cup normal cup half kó mu láàárọ̀ kó mu lálẹ́ kó mu láàárọ̀ kó mu lálẹ́ tó bá yẹ pé ọmọ kékeré ni kó mu bí short half short láàárọ̀ lálẹ́ ẹ ṣe yẹn fún 7 8 or 9 days or 10 days gbogbo malaria yẹn ó máa disappear kò ní malaria parasite kan kò lè dúró nínú treatment yìí yes be your housekeeper your helper bí wàá ṣe máa sọ be your own DIY doctor at home yes gbogbo ẹ̀ náà kọ́ lọ hospital kí wọ́n ti mọ kóyún mí báyàn lára bẹ̀tẹ̀ bá ti wá rí i pé kò tẹ malaria parasite kan kò tẹ̀ lè tó nínú kínní bẹ̀ẹ̀ tó bá àfi tó bá jẹ́ pé nǹkan mi ló ń ṣe yín tẹ́yìn náà ẹ̀ lè diagnose ẹ wà lọ hospital àgbà yẹn. This is on point by 2 using my words for the ṣe ti wo fídíò mi lórí ginger fún ojú ginger fún blood flow ẹ lọ wò this ginger you understand bye.